Ego ta ló jọ bàbá. That is my own topic of this program. Ta ló jọ bàbá. Ta ló jọ bàbá. Èyí tí máa bà nínú jẹ́ tí sì máa ṣe ni láàánú. Ó ní pé káre tí ọgbọ́n bì kan ká má rí. Káre tí ọgbọ́n níbi kan ká má rí. A máa bà nínú jẹ́. Káre tí làákàyè láàyè kan ká má bà làákàyè náà níbẹ̀. Ìmọ̀ dùn yàn púpọ̀. Isa usnidale amuru ila ghairi alihi fantasiru saa. Tó bá ti di pé ọ̀pọ̀lọpọ̀ eléri ọmọ kéwú wọ́n jẹ́ lérí ibú fúnlé àfá wọn. Ọjọ́ gbede alkiyama ti dé. Torí ọmọ kéwú tí kìí bá sí lérí ibú ni kò ní máa pàtàn ilé àfá rẹ̀ bí ó ti dá. Ese mfira yín ṣe yẹ̀yẹ́. En tú àṣírí ara yín sáyé. En jẹ́ kí gbogbo ayé mọ̀ yí pé ten pound. Àwọn tí wọ́n ní làákàyè tí wọ́n sì ní ọpọlọ. Wọ́n máa mọ̀ yí pé eléri ibú ẹ̀dá ni. Ẹ̀yin ọmọ kéwú. Kẹ́ máa wá sọ níta gbangba. Pẹ́nìkan làfáà yín sọ nínú àwọn ọmọ pé lágbájá jọ mí pọ̀ kọ́dọ̀ lé lágbájá jáde ni. Eléri ibú àgbàlagbà ni. Wallahi ṣe eléri ire ẹ̀dá. Torí eléri ire kan ò ní sọrú ọ̀rọ̀ tẹ́ ń sọ. Ẹ dákun ọjà ẹ máa bá mi tẹ love and like. Wọ́n ti flag program yìí. Love and like. Ẹ sì máa bá mi share. Eléri ire kan ò ní parú tàn yìí. Lágbájá jọ mí pọ̀. Ó wá lé lágbájá jáde. Èyí tẹ́mi fẹ́ béèrè lọ́wọ́ yín gangan. Ó ní pé ta lẹ́ni tó jọ bàbá. Sí ẹni tí ń túnṣe bàbá rẹ̀ ṣe kó má bàjẹ́ ń ló jọ bàbá ni abẹ́ni tí ń bá ṣe bàbá rẹ̀ jẹ́. Ẹ dáhùn sí ìbéèrè yìí. Níjọ́ táwọn kan láti ilẹ̀ Lárúbáwá tí wọ́n wá táwọn wọnú ọgbà tání àwọn lówó táwọn fẹ́ fún yín $10 million. Àmọ́ nù táwọn fi lè fún yín lówó yìí ó ní pé àfi kẹ́ wú sàárè bàbá yìí kẹ́ wú kó nínú ọgbà yìí. Ṣé ẹni tó sọ pé òun ò lè wú sàárè bàbá àwọn kó nínú ọgbà nítorí owó sóhun ló jọ bàbá ni àbẹ́ni tó sọ pé òun nídìí owó ẹja wú sàárè kó mẹ́? Ta lẹni tó jọ bàbá? Mo fẹ́ kẹ́ fún mi lésì. Ta ló jọ bàbá? Ṣé ẹni tí ìyá rẹ̀ tó fi bàbá láyà balẹ̀ ń ló jọ bàbá ni àbẹ́ni tí ìyá rẹ̀ fìtínà gbé sí ayé bàbá ń ló jọ bàbá? Àbẹ́ ẹ̀ máa gbogbo àwọn tàn yìí. Kí ló dé tẹ́ pa gbogbo tàn yìí? Ta lẹni tó jọ bàbá? Sẹ́ni tí ìyá rẹ̀ tó kalẹ̀ nílé bàbá sóhun ló jọ bàbá ni àbẹ́ni tí ẹ̀ lè rí yàrá kan júwe ìpè ní yàrá ìyá rẹ̀ nílé bàbá sóhun ló jọ bàbá ni? Ẹ máa tàn yìí. Àbẹ́ ẹ̀ lè pa àbẹ́ ẹ̀rù pa yóò mọ̀. Wọ́n ń da sọ́bù láì fi yín ẹ̀ sì ń tú síta. Ta lẹni tó jọ bàbá sẹ́? Sẹ́ni tí ó dààmú bàbá ń ló jọ bàbá ni àbẹ́ni tó ṣe pé lérí ọ̀rọ̀ rẹ̀ ni wọ́n gbé bàbá lọ sí kóòtù tí wọ́n rẹ́dí àti tì í mọ́lé tí wọ́n rẹ́dí àti bá ló kọjẹ́ tí wọ́n kọ̀wé káàkiri tí wọ́n pín káàkiri gbogbo tí ń jẹ́ Agége láti bá ṣe bàbá yìí jẹ́ sóhun ló jọ bàbá ni. Àbẹ́ màtà yìí kí ló dé tẹ́ pa? Ta lẹni tó jọ bàbá?
ṣé ẹni tí ìmáàmù àtọ́bàjẹ́ kí ni tó ṣẹlẹ̀ láàrin rẹ̀ àti bàbá? Ta lẹni tó fà, ta lẹni tó bí, ta lẹni tó dà wọ́n pọ̀, ta lẹni tó so wọ́n pọ̀, ta ló fẹ́ rí wọn gbára wọn, kí ló fà dí ọ̀rọ̀ náà? Ta wá lẹni tó jọ bàbá? Sẹ́ẹ̀mọ̀tàn yìí ni kí ló dé tẹ̀ pa? Èyí ò ní gbogbo ayé ò fi mọ̀ yí pé àgbàlagbà eléri burúkú ni ẹ sì lè ní àtibọ̀tán, ẹ lè látibọ̀tán torí ẹ wù àtibọ̀tán. Dédé bẹ́ẹ̀ tí ń ṣe yìí, gbogbo ẹni ó bá mọ dìrásà nàfsíyà ṣe láyé yóò mọ̀ yí pé àárín yín sáàfà yín gan ò dáa. Ebójú ayé yín tẹ́ wà ń bẹ̀ tẹ́ jòkó, ìlà àwọn nǹkan tí ń kílèmù yín pa àwọn kan yín kéwú, ẹ sì dákẹ́ ẹ sọ̀rọ̀ ládùúrú wàhálà tí bàbá ṣe lérí yín, ládùúrú kéwú tẹ́ ké lọ́dọ̀ bàbá, àwọn kan sì ń sọ pé àwọn kan yín kéwú, ẹ sì wí kankan. Albarikola na Muhammad eri bàbá bí tọrọ ma yóò dọmọ ọlọ́mọ, ọmọ kéwú yín yóò dọmọ kéwú ọlọ́mọ kéwú. Ẹ̀yin pátán ìtàn àbòsí, ìtẹni tí ó bẹ̀rù Ọlọ́run, ìtẹni tó fẹ́ kí nǹkan bàjẹ́, ìtẹni tó fẹ́ dá nǹkan rú. Ẹ wá ń sọ pé nìkan ló jọ bàbá. Ta ló jọ bàbá? Ṣé ẹni tó já sí pé bàbá dìídì sọ ló kọjá dù rẹ̀, tó sọ ló kọ bàbá rẹ̀, sóun ló jọ bàbá ni? Àbẹ́ni tó já sí pé kò sí ibi tẹ́ ẹ lè wọ́ ọkọ rẹ̀ sí nínú gbogbo tí ń jẹ́ ẹ̀ràn tí bàbá tara wọn jáde, sóun ló jọ bàbá? Ẹ mọ̀tàn yìí ni kí ló tẹ̀ pa? Ẹ̀yin sọ pé nìkan ló jọ bàbá. Ó jọ bàbá pọ̀, ó jọ mí pọ̀. Eléri ibú àgbàlagbà, agbófò, aburú sì wá fi yín lọ́kàn balẹ̀, aburú fi yín lọ́kàn balẹ̀. Ẹ ti gbàgbé àtibọ̀tán aburú ni. Fàlà ákìbátò lè mọ̀ tẹ́kì, ẹ bẹ̀rù àtibọ̀tán ni. Ẹ bẹ̀rù àtibọ̀tán ni. Èyí tẹ́ fi mọ̀ yí pẹ́yìn yín ò ní dáa, tó yẹ kẹ́ fi ronú, tó yẹ kẹ́ fi mọ̀ pẹ́yìn yín ò ní dáa. Wallahi summa billahi lẹ́sì la ilaha illa huwa, ẹ̀yin yín ò lè tò. Èyí tẹ́ fi mọ̀ ó ní wípé àtẹ̀yìn àtọmọ yín ẹnìkan ò ríra wọn sẹ́lérí padà. Ibì kan náà lẹ́ ń lọ rárá mumu, nínú tó yẹ kẹ́ fi mọ̀ yí pé ẹ̀yin yín ò ní dáa. Kí bàbá jẹ́ lérí ibú, kọ́mọ náà jẹ́ lérí ibú. Eléri ibú di ìrànù. Ẹnìkan ò ríra wọn sí ní káì, ẹnìkan ò ríra wọn sẹ́lérí padà nínú yín. Èyí ò lẹ́ẹ̀fì mọ̀ yí pé àtibọ̀tán yín ò lè dá. Ẹ dá sáfà yín. Wallahi ẹ dá sáfà yín. Àníyàn yín ò dá sílé àfà yín. Maulana Sheikh Mustafa Zuglul rahimahullahu ta'ala. Ọlọ́run bá wa kẹ́ bàbá náà. Ọlọ́run tó bá wa kẹ́ bàbá náà. Ọlọ́run tó bá wa kẹ́ bàbá náà. Ọlọ́run má balẹ̀ bàbá náà jẹ́. Ọlọ́run má bẹ̀yìn bàbá náà jẹ́. Nígbà tí bàbá ń bẹ láyé, agbọ́ ni béèyàn bá ṣe dáadáa ayé ò gbọ́. Bẹ́ẹ̀ náà ni béèyàn bá ṣaburú. Tí Maulana Sheikh Mustafa Zuglul tí wọ́n bá kọjú sáwọn ọmọ kí ó tẹ́ bá bẹ̀, kí ló kọ́ tiẹ̀, kí ló kọ́ tí kà bá ní èmi Adam, àbí tẹ́ bá ní Walad, tẹ́nìkan ní Naam, ta ni wọ́n, tẹ́ bá ní Adam, kẹ́kẹ́kẹ́ ọgbà máa mi dìde ní.
sọgbà fàmí dìde ní níbi tí wọ́n ní orí máa Sheikh Adamu dé bàbá rọ máa fa àwọn dìde ní sẹ́sù blue ló dìde fún ọmọ tí è ṣe family tí è ṣe ràn Sheikh Adam sẹ́sù blue ló dìde fún nítorí pé ń jẹ́ Adam gbogbo tẹ́yìn wà láfta tẹ́wà áfta láyé ní pé kẹ́ lákọ́ mọ́ gbogbo ọmọ àfáàyín eléri bú ẹ̀dá ni gbogbo tẹ́wà áfta láyé ní pé kí gbogbo wọn wà lábẹ́ yín torí kíni torí kí wọ́n fi wà lábẹ́ yín ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run àbírú ẹ̀dá wo lẹ́yìn báyìí mo wá rí wípé kò sí n tó lè change yín bẹ́ẹ̀ ti lògbésí ayé yín tánu torí ẹ̀dá yín torí kẹ́ ẹ̀ sábúrú ni kẹ́ ẹ̀ fi lè gbẹ̀ sábúrú lọ́dọ̀ Ọlọ́run ẹni Ọlọ́run dá nítorí iná kò ní wùwà tí ó fi ra lè jẹ́nà wọ̀ bókọ́lá tí ó rọrùn kò ní wùwà rí ẹni Ọlọ́run dá nítorí iná kò ní wùwà tí ó fi ra àlìjánà wọ̀ bókọ́lá tí ó rọrùn kò ní wùwà rí bọ́lọ̀ bá ti dáyàn lélẹ́rí ibú ẹ̀ ní rí wèrè rẹ̀ lọ́dọ̀ ẹ̀ wàláhì bẹ́ẹ̀ ti lọ ayé yẹn tánu bẹ́ẹ̀ ti lọ ayé yẹn tánu torí pé tó bá já sí pé ẹ̀ṣẹ̀ rí ni ó yẹ kẹ́ ẹ ti rí wáàsí kan mú nínú wáàsí tẹ̀ ti ń gbọ́ láyé níjọ́ tẹ́ wá sílékéwú àgbà ilékéwú ńlá nílọrin lókè Agodi ẹ̀wọ̀n tẹ́ bá wọ ẹ̀wọ̀n tẹ́ wá sọ ẹ̀wọ̀n táfà àwọn àgbà sọ fún yín wọn láti bọ̀ tán lágbà Ọlọ́run já ti bọ̀ tán dára àti bọ̀ tán lágbà Ọlọ́run já ti bọ̀ tán dára azihara lakale haqqu fatamara ita òdodo fojú rẹ̀ yìí ẹ sì ṣe bí ìgbà tẹ́ rí ẹ ṣe bí ìgbà tẹ́ rí asihasa lakumule haqq ẹ̀rọ òdodo fatamara ita ẹ ṣe bí ìgbà tẹ́ rí ẹ wá sọ̀rọ̀ ayé di Muniru Àtàǹbàlì ó nà síyà ni ó tà náà sá ni la ilaha illallah ẹ tó ṣe dẹ́kun ara yìí àwọn ẹ má sọ pé ó nà sí ẹ má ló tà náà sá tẹ bá ti ló tà náà sá kò lẹ́sẹ̀ nu ó nà síyà nu tẹ bá ti ló nà síyà kò lẹ́sẹ̀ nu ó tà náà sá ni ó ṣe bí ẹni ó gbàgbé àti nákídù ẹni tí ń ṣe nákídù àbí kí n sọ pé àlùmọ̀sọ́híhù àti mùsọ́háhù ẹ̀yin méjèèjì ẹ̀ yàtọ̀ sí ewúrẹ́ àtàgùntàn tí ò ní ronú tí ronú kan ò sí fún tayọ tí ó ti bẹ̀nu ẹni tẹ́ ń sọ tẹ́lẹ̀ fẹ́ máa pàǹtẹ̀tẹ̀ yìí ṣé torí Ọlọ́run ni torí kó wà láàyè wọn kó tún máa wá bẹ lábẹ́ yín ilẹ̀ fi ń ṣe tẹ̀sí wàláhì mo fọlọ́run tó dá mi mo fi búra kò tí ì sí ẹni tó lè di àyè òun mú káyè náà rí bó ti rí òní torí bí Mudiru Markaz wàláhì àwọn kan tí Mudiru di ọ̀tá yín fún òtayọ wípé Mudiru gba nonsense ọ̀nà policy ọ̀tá mo lọ sí wá tẹ̀mí ń tẹ̀kútẹ̀ dédé bí Sheikh Adamu ti ní policy nu kẹ́ ẹ wo ta lẹ́ni tó jọ bàbá Sheikh Adamu bó ti ní policy nu Sheikh Adamu ní fi ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ dùn la yaslimu li haqqi ghairihi Sheikh Adamu ní síbẹ̀ àmọ́ Sheikh Adamu ní gbà kọ́ wá tẹ̀ wọ́n ní tẹ̀kútẹ̀ ta ló jọ bàbá ta lẹ́ni tó jọ bàbá
bó bá ń wo Sheikh Adamu lọ́ọ̀kan ó máa wò pé ẹkùn lélẹ́yìí eléyìí ò ṣe súnmọ́ o yóò fàyàn ya ni àmájẹ́ ń ṣàpèjúwe bí Sheikh Adamu ti rí fún ẹ àgùntàn tó dáwọ́ ẹkùn bóra sọ ma pàgùntàn sí súnmọ́ ó ṣe bá ṣe rí àmọ́tọ̀ bá ń wò lọ́ọ̀kan látara awọ ẹkùn tó dàbóra ẹkùn lélẹ́yìí kò sí súnmọ́ bọ́ bá súnmọ́ Sheikh Adamu ọmọ yìí pé ẹni tí èèyàn ò gbọ́dọ̀ jìnnà sí ni kéèyàn má kábàámọ̀ dédé bí Mudiru ti rí nu táwa lẹni tó jọ bàbá ta ló jọ bàbá ẹ ń tú àṣírí ara yín ń tí kálukú bò tí wọn ò fẹ́ tú ẹ fẹ́ máa tú bọ̀ síta ṣé Sheikh Adamu lọ kọ́ọ̀tù ni ṣé wọ́n gbé wọn lọ kọ́ọ̀tù ni ọ̀rọ̀ wo ló fà á tí Sheikh Adamu fi dé kọ́ọ̀tù kí ló bí kọ́ọ̀tù wọn in tó ṣẹlẹ̀ láàrin àwọn àti ìmáàmù àtọ́bàjẹ́ kí ló fà á kí ló bí لا تنبثوا بيننا ما كان مدفونا انتو تيوا مدفون الذي قد دفناه الذي قد دفناه انت تبري تاتي سين لا تنبثوا اما وولي ẹ̀sìn wàfà yìí Sheikh Abdul Fattah Anabi ló nígbà izalmarihu lamu yukhlaqi sa'ida min al-azal fakhaba min rabbi min rabbin wa khaba mu'amilun bàbá ti déyàn lé lérí ibú pélé yóò ní ṣe rere UK kò ní wúri kò ní rìnrìn kò ní tọ́ọ̀rí kọ́dà kò tún ní lélérí rí lẹ́gbẹ̀ẹ́ torí pé ń ta dáama ní pé lágbájá ó ṣe rí ibú ẹ lọ lè ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo eré yín tẹ́ ẹ sá tẹ́ẹ̀sì tó ń sá títí dìsìn lérí màlẹ̀ àwọn nù yín alladhi arsaltumuhu liyatanawwal ẹ̀rìdọ̀ Maulana kó tó di pé ọwọ́ Ọlọ́run tẹ̀ gbogbo eré yín tẹ́ ń sá tẹ́ ti sá tẹ́ tún wáyé tẹ́ tún bò tẹ́ ń sá gbogbo ẹ̀ lárí ẹ má jẹ́ ntàn yín eré tiwa ó ti wà níwájú ọ̀nà wa jìn ẹ máa sáré òsù ẹ̀rí pẹ́ lè bá wa fúnra yín lẹ bá yé ẹ̀jẹ̀ torí ẹ̀ ti bá yé ẹ̀jẹ̀ wàláhì ẹ̀ ti bá yé rẹ̀ jẹ́ èyí tó kù tá a retí nìsín ó ní pé kálukú ẹ̀yin náà ẹ̀dọ́ máa jọ ẹmọ́ máa nù yín ẹ̀dá àjọ ọ̀yà tó ti àwọn náà jáde irú sẹ́tẹ̀ ẹ̀rán tọ̀hún ẹ̀rán òun náà kóhun náà máa wá ṣe é bí tọ̀hún ti ṣe kẹ́ ẹ lè mọ ibi tí ayé yín ó bàjẹ́ dé ṣẹlẹ́lẹ́rì bú ẹ̀dá nìyí ni ẹni Ọlọ́run bá ti tó tẹ́lẹ̀ ní tí ò tọ́lọ̀ ni ó tó ìtẹ́ ń fẹ́ gan òye èèyàn ìtẹ́ ń béèrè òye èèyàn àpótí tí ó gbàdí méjì kí ló dé tẹ́ ẹ fẹ́ pín wẹ́lẹ́wẹ́lẹ́ bó ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ bó wọ́n ti ṣe ta ló ṣerú ẹ̀ rí àpótí tí ó gbàjùdí kan lọ
ẹ sì fẹ́ pín wẹ́lẹ́wẹ́lẹ́ bo ni wọ́n ti ṣe tá ṣerú ẹ̀ rí níbo wọ́n ti ṣerú ẹ̀ rí bo ni wọ́n ti ń gbèrú ẹ̀ bọ̀ ẹ sì má jẹ́ tàn yín ẹni tó jókòó lérí àpótí un kò ní dìde nísìn o àlùbáríkà ọlá àṣẹ tí ń wò lókè àṣẹ Ọlọ́run tí ń wò lókè kò ní dìde nísìn o torí tẹ́nà rẹ̀ làwa tẹ́nà rẹ̀ ń làwa á wà lo tẹ́nà náà pẹ́ púpọ̀ á lò pẹ́ púpọ̀ á lò pẹ́ púpọ̀ á lò pẹ́ púpọ̀ mo sọ̀rọ̀ kan fọ́rẹ̀ mi kan níjọ́ ní níjọ́ tèmi àti ẹjọ́ fọ́rọ̀ jomi torí ọ̀rọ̀